ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá ẹ̀yin ọmọ ìbàdàn Auxiliary rèé fídíò rẹ̀ rèé kan tó jáde ni mo ṣe máa ń sọ fún yín pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹgbẹ́ ẹ má wò ṣe mi ilé ayé ló mọ tẹ́ ẹ bá rí wọn àwọn jàǹdùkú àwọn tán ti dà lórí àwọn tọ́ọ̀gì àwọn pòlítíkù tọ́ọ̀gì tẹ́lómi wọn bá ń sọ̀rọ̀ báyìí lórí afẹ́fẹ́ ẹ̀yin máa fọkàn sí pé ọlọ́run ti dé áńgẹ́lì ti dé ìgbà tẹ́ ẹ̀ tí ì gbá wọn mú ni ó dìgbà tẹ́ ẹ bá gbá wọn mú ẹ̀yin ẹ wò àwọn kidnappers tí wọ́n bá ti mú wọn gbà tán bá mú wọn nìkan làṣírí wọn máa ń tú o gbọ̀gbà tásírí wọn ò bá tí ì tú kódà ẹlòmíì á máa ṣèrànlọ́wọ́ ẹlòmíì á máa ṣoore fáwọn èèyàn kan wọ́n bá a mú ṣùgbọ́n gbà tán bá mú wọn tán ni gbogbo gẹgbẹ tí ó gbẹ̀wọ́ pé ẹ̀yin míì gò tún ní bílífù pé èèyàn burúkú ni wọ́n kódà àwọn míì á tún máa dìfẹ́ǹdì wọn lọ ilé ayé lẹ́rí yẹn wọ́n ka bíbélì ju nǹkan míì lọ àwọn náà mọ kùránì jù ọlọ́run ló lẹ́mìí mi mo fọ ọlọ́run tó lẹ́mìí mi búra bàbá yẹn màmá yẹn èèyàn gidi èèyàn ọlọ́run ni ọlọ́run ló ń lo bàbá ọlọ́run ló ń lo màmá ọlọ́run ló ń lo àǹtí yẹn wòlíì mi ní gbà tẹ́ ẹ̀ bá tí ì mọ irú iṣẹ́ tán gbé dání tẹ́ ẹ̀ tí ì mọ nǹkan tí wọ́n fi ń ṣe iṣẹ́ agbára ẹ̀ tí ì mọ irú nǹkan tí wọ́n fi ń ṣiṣẹ́ agbára dẹ̀ mọ ibi tí wòlíì wọn wà ẹ̀ mọ tán fi ṣagbára ṣùgbọ́n gbà tí wọ́n bá kú tó tàbí tí wọ́n bá gbá wọn mú ní àṣírí wọn ó jáde tí wọ́n mọ kó àwọn oògùn ńláńlá jáde àwọn irinṣẹ́ àṣetánì nínú ilé wọn wọ́n á dẹ̀ máa fọlọ́run bojú àwọn dẹ̀ náà máa bú oníṣẹ̀ṣe jù àwọn náà máa sọ pé oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn náà mọ ibi tí wọ́n ti ń gba agbára ayé le o ẹ̀yin ẹ wo fìlà tó wà. ó tẹ́tí kó gbọ́ fídíò yìí ìwọ náà fetí rẹ gbọ́ fídíò náà gbọ́ dáadáa kó o wo fídíò kó o wo interview tí wọ́n ṣe fún Auxiliary nígbà tí wọ́n ti mú n tó sọ yẹn bó ṣe máa rí náà nìyẹn o àwọn ìjọba ló ń lò. Alhaji Mukaila Auxiliary afẹ́kẹ́ ṣàlàyé kí lẹ rí sí gbogbo rúmọ̀ àyàn já ràn kiri gbòòrò. iṣẹ́ àwọn APC nìyẹn tó dé àwọn wọn ni kí wọ́n bà tèèyàn jẹ́ tẹ́ bá wo PDP ẹ rí i pé PDP wọ́n ń ron téèyàn bá ṣe fún wọn wọ́n máa ń forgive everybody ni tẹ́ bá wo àwọn APC ìwà tí wọ́n wù lọ kò yẹ kọ́ lọ́ngàn ṣàánú wọn. nípa tìyàwó yín tán sọ káàkiri pé wọ́n ká yín mọ́lé wọ́n wá yín wọ́n rí yín kí lẹ rí sọ sí nípa ẹ̀. ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín okùn tọ́lọ́wọ́ ọ̀tún bá ran tọ́lọ́wọ́ òsì bá ran yóò dojú rú ẹran lé mi wọn ò lè ka mọ́ kí wọ́n wá yín bọ̀ débi àgùntàn lé mi. wọn ò súnmọ́dọ̀ yín rárá. wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè yà á yànnà lé mi gan tán bá ti yà láti kọ́ náà ni màá ti ní àmì ó ti sọ mí tòde tọ́lọ́ ọlọ́run lèmi ń bá ṣiṣẹ́. ó ti yé wa. tòde ara àwọn irinṣẹ́ ọlọ́run ni mí tòde gbogbo ilé ayé mi pátá mo fà lọ́lọ́run lọ́wọ́ ni. so kí ni fẹ́ sọ fún àwọn aráàlú ẹrù wọn bá wọn pé Auxiliary o. Auxiliary wo èyí tí ń bá bájàrí inú wọn kọjáde ta ọwọ́ kọ́mẹ́ǹtì lórí mi except pé ìjà gáràjì pé ó fẹ́ gbàjọba lọ́wọ́ àgbà fún ọ ọtán nítorí wọn bá yàn dá sínú. ní kẹ́ tó lọ kí lẹ rí sí àṣeyọrí tí ọ̀gá Ṣèyí Mákindé ṣe. ẹ̀yin kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún mi ṣe rí èsì tẹ́bí ìbéèrè tẹ́bí mi ti máa ń sọ fún yín ẹ̀rú ọmọ báyìí. báwo ni ń ṣe dùn tó. ṣe rí má sọ pé inú mi dùn èmi gángan lọ lọ́pẹ́. àbá o. so orí Ṣèyí Mákindé torí rẹ̀ Lájímọ̀bí fi mú mi lé ọdún 4 mo ṣe lọ́gbẹ̀ẹ́hùn nígbà tí mo wá wà lọ́gbẹ̀ẹ́ mo wá ń gbàdúrà mo ń sọ fọ́lọ́run pé gbogbo ohun tí ó wù kí Isiaka Ajímọ̀bí ó dé ìwọ Ọlọ́run wọlá pé mo sìn lọ́dún 4 tí mi ò sì dalẹ̀ rẹ̀ ọ̀yá o ẹjọ́ tó bá dá fún àsìkà ọ̀yá bá ń dá fún ṣé ó rẹ̀ rí pé ó dìbò kan wọlé Ọlọ́run ní ń bá fà ẹnìkéyìí bọ́lọ̀ ń jà kó wí ní Ọlọ́run tó ti yé so mi ìṣe kankan tó fi mú mi nítorí Ṣèyí Mákindé ó pè mí ó invite mo ní mi ò lè ṣẹgbẹ́ yín tó ti yé ìsìn gan mo ṣe ń sọ̀rọ̀ fún yín Báyọ̀ APC ṣe gọ́vnà yẹn àdúgbò wa ìyá bàbá ẹgbẹ́ wa lọ́kọ ni lókè àdú ọwọ́ tèmi ló dàgbà sí ó sì pè mí sí meeting then àwẹ̀ díẹ̀ mo dẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ mo ní look ẹgbẹ́ ìtìmá tí mo ṣe ń bọ̀ yìí mi lè láìkì yín mo ní ẹ mọ̀ pé mo sọ fún yín pé PDP to the core ni mí tó mi ò tẹ́lí àṣẹ tí yìí ṣe yìí Ọlọ́run ló ṣe kì í ṣàwá kì í ṣe èèyàn kankan. tó ní ìsìn báyìí àwọn ará Ìbàdàn gbogbo àwọn èèyàn kí ni ká sọ́kàn fọkàn balẹ̀ pé àwọn onímọ́tò kò sí ìjọba tó bá lóde yìí o. ẹ máa gbọ́ aráàlú gbogbo ẹni tó bá ti jà ẹ jẹ́ kọ́lọ́pàá mú kó lọ ẹ̀wọ̀n kó lọ mọ ṣeré ń bẹ̀ nígbà tó bá ṣeré ń bẹ̀ díẹ̀ yóò ronú látọgbà ẹ̀wọ̀n bí ó bá dẹ̀ ronú tó bá tún jáde yóò tún padà ẹ̀wọ̀n tó ti àwọn ìjọba ń bẹ́ẹ̀lù tí ó mọ àwọn tí bá ń ṣe jàǹdù. Ọ̀gbẹ́ni Auxiliary iná bá wa sọ̀rọ̀ tán yẹn
tẹ́ ẹ bá wo bọ́n ṣe sọ̀rọ̀ ẹ ní ọmọlúwàbí tán lórílẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wọn ni wọ́n sọ fún wa pé wọ́n wọ fìlà pupa yìí tí wọ́n lọ ṣe ìfẹ̀hónúhàn ní ọ̀dọ̀ nílé Ṣèyí Mákindé nìbàdàn. Bẹ́ẹ̀ náà làwọn náà ni wọ́n ń jó pẹ̀lú àwọn ọmọ wọn yìí láti fìdí òdodo múlẹ̀ wípé àwọn ni wọ́n wọ fìlà pupa olómi ẹ̀jẹ̀. Àwọn tó máa ń wọrú fìlà yìí a mọ̀ wọ́n, a mọ̀ lógo wọn, gbogbo Nàìjíríà náà ló mọ̀ wọ́n. Ó dáa, èèyàn lè sọ̀rọ̀ gidi jáde ṣùgbọ́n kó jẹ́ pé wàánú ẹ̀ Ọlọ́run nìkan ló yé. Àwọn tó máa ń fi itọ́ dúdú sínú tú funfun síta, ṣùgbọ́n iṣẹ́ tí ọ̀gbẹ́ni ń bá gbogbo àwọn olóṣèlú ṣe ni wọn ò sọ fún wa. Wọ́n bá ẹnìkan ṣiṣẹ́ títí tó fi wọ ẹ̀wọ̀n, wọ́n tún jáde wọ́n tún bá ẹnìkan ṣiṣẹ́. Gbogbo olóṣèlú pátápátá ló dà pé wọ́n bá ṣiṣẹ́ nígbà tí wọ́n wà lórí oyè. Iṣẹ́ tí wọ́n ń bá wọn ṣe kò yé wa, iṣẹ́ tó ń bára wọn ṣe, ṣùgbọ́n bọ́lọ̀ ń bá ti ṣetán tó fẹ́ ṣèdájọ́ àfẹ̀yìn pẹ̀ràn ni ó máa ń dàárín irú àwọn bẹ́ẹ̀ rú tí wọ́n jọ ń gbéṣẹ́ fúnra wọn. Ṣùgbọ́n àwa ò ní dájọ́, a ò ní sọ nǹkan kan sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin aráàlú tí ó bá lójú tó bá nímú, ẹ̀yin náà ní kẹ́ ẹ mọ̀ ṣèdájọ́ àwọn àfẹ̀yìn pẹ̀ràn wọ̀nyí. Ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀ sọ bóyá ẹ fẹ́ kí ọ̀gbẹ́ni Auxiliary padà wá sí ìlú Ìbàdàn àbí kọ́ra dúró jẹ́ níbi tí wọ́n lọ sá lọ sí. Bóyá Ṣèyí Mákindé ni kó dẹ̀ kúrò lórí oyè fún iṣẹ́ tó ń gbé fúnra wọn, káwọn méjèèjì wòde kán wá sọ fún wa. Ṣùgbọ́n kò sí bó ṣe lè rí, bẹ̀kúnnù ló ń jìyà abẹ̀jù. Bẹ̀kúnnù èwo lẹ fẹ́ ń bẹ̀ o? Ṣé kí ọ̀gbẹ́ni Auxiliary kó padà kó máa ṣe bó ṣe ń ṣe lọ nílùú Ìbàdàn, àbí kó mẹ́nu mọ́ kí Ṣèyí Mákindé máa bá ìjọba rẹ̀ lọ? Ó kù sọ́wọ́ yín o. Ẹ máa sì dájú ẹ̀ sábẹ́ comment section. Ẹ ti wá rí báyìí pé ohun gbogbo ló máa ń tán. Ayé o, ẹni tó bá rí bọ́n ṣe ń náwó, bọ́n ṣe máa ṣe lójú agbo, wọ́n máa sọ̀rọ̀ gidi, wọ́n máa fúnyàn, wọ́n máa ṣe ẹ wo iye ẹ̀mí tí wọ́n ó ti gbàdànù, ẹ wo iye ìbọn àtoríṣiríṣi nǹkan tí wọ́n kó nínú ilé rẹ̀. Ẹni bá ríru wọn nísì, kí ló ń fìbọn yẹn ṣe? Iṣẹ́ wo ló ṣe pẹ̀lú Ajúmọ̀bí tó ló bá Ajúmọ̀bí ṣiṣẹ́? Ó tún ti bá Mákindé ṣiṣẹ́, wọ́n lò ó, kálukú wọn lò ó. Òun gangan ti di mú fún olóòṣà oko Ìbàdàn. Ẹ wo adúdú oògùn burúkú, ẹ wo ìbọn, ẹ wo ọ̀bẹ, ẹ wo àdá, kí ló ń fi wọ́n ṣe? Ta ló ń kó fún wọn? Ṣèyí Mákindé, wọ́n gbúdọ̀ tọpinpin Ṣèyí Mákindé pẹ̀lú. Tẹ́ ẹ bá fẹ́ kí orílẹ̀-èdè máa nísinmi, tẹ́ ẹ fẹ́ nísinmi nílùú Ìbàdàn, àwọn tó ń da ayé yín rú gangan lélẹ̀, àwọn tó ń pinlé ayé yín lẹ́mìí lélẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Ẹni tó bá rí nísìn wọn á léèyàn tán. Ẹni tí ò bá àmọ́ ẹ máa ní wọ́n ti lówó tẹ́lẹ̀ rí, olówó ni wọ́n, mo mọ bọ́n ṣe ń jayé, mo mọ bọ́n ṣe 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 bí torí pé wọ́n rí bí kankan ti jàre bẹ́ẹ̀ ni nísìn wọ́n ti jẹ̀bi, wọ́n ti fojú wọn rófin. Sójà go sójà kọ̀mù nílé ayé, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ẹ̀yin náà wò àwọn tẹ́ ń gbèjà, tán bá post wọn ẹ máa sẹnu wọ́yọ̀wọ̀yọ̀ lórí social media, ẹ máa léèyàn gidi ni wọ́n. Ẹ̀yin tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ilé ayé èèyàn, tán bá ti fore kékeré tù yín lójú báyìí, ẹ ti sọ pàkọ́ sẹ́yìn ni, ẹ ti sọ wọ́n di Ọlọ́run. Ẹ wò bọn, ṣebí torí pọ́n bá nú ilé wọn ni ẹ wò bọn. Mo láwọn èèyàn yí ẹranko gidi gbà ni wọ́n, ìjọba burúkú yìí ló ń lò wọ́n. Tí Tinubu bá dẹ̀ fẹ́ ṣèjọba rẹ̀ dáadáa, ó yẹ kó fi gbogbo ọjọ́ òfin. Mo mọ̀ pé òní mú Ṣèyí Mákindé o, ṣùgbọ́n Ọlọ́run ó ṣèdájọ́ gbogbo yín bó ti ń wò kéé mọ̀.